kí kẹ́kẹ́ pamọ́ àti ro rẹ lẹ́nu. Rárá o, bẹ́ẹ̀ kọ́ ni Yorùbá ṣe wí. Ẹ kú dédé àkókò yìí, èmi ọmọ yín náà tún ni o, Àkàndá Alábí tí ń jákànbí. Àkàndá ẹ̀dá tó yàtọ̀ sí ìbíkúbí. Lónìí ohun tí mo mú wá fún yín òun náà ni àtúnṣe lórí àkànlò èdè. Àkànlò èdè ó wà ní máa ṣàtúnṣe lórí rẹ̀ lónìí. Òun náà ni àkànlò èdè tí àwọn ọmọ Yorùbá òde ìsín tí a máa ń wí wípé kí kẹ́kẹ́ pamọ́ àti ro rẹ lẹ́nu. Rárá o, bẹ́ẹ̀ kọ́ ni Yorùbá ṣe wí. Yorùbá sọ pé kí kẹ́kẹ́ pamọ́ àti òro rẹ lẹ́nu. Kí ni atiro? Kí ni àti òro? Atiro òun lẹni tí ẹsẹ̀ kan dùn tí ń sán sẹ́rìn. Àti òro òun ni ẹyẹ kan tí ó máa ń pariwo ní orí igi lọ́nà oko. Tí ó bá ti wá gbúròó ẹsẹ̀ pé àwọn èèyàn ń bọ̀, yóò wá dákẹ́. Òun ni Yorùbá máa fi ń lò wípé kí kẹ́kẹ́ pamọ́ àti òro rẹ lẹ́nu. Ìtumọ̀ rẹ̀ sì ni wípé kí èèyàn dákẹ́ ní àsìkò náà. Ẹ ṣeun.